ni ìbà fún ọlọ́jọ́ òní ìbà. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Àrà Elédùmarè. Èmi náà ni olólùfẹ́ yín, ọ̀rẹ́ yín, aya yín, àbúrò yín, Ọlámídé Àyànyínká, aya Ọlásànlóyè. Ọmọ wọn nílùú Ìrè, ọmọ ajílù bí òkun alùpùlùpù ọ̀sà. Ọ̀sà bá ṣe bí òkun òlọ́yẹ́nú, ajílù bàbá rẹ̀. Ẹ wo ẹ jẹ́ n tọ́jú ògbó oríkì tó kù torí wípé mi ò wá síbí lónìí láti wá kíra mi. Àmọ́ kí n tó sọ ohunkóhun, ẹ̀yin aráalé ẹ já súré dókè lọ́hùn-ún náà, mo ń bọ̀. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin olólùfẹ́ Àrà Elédùmarè. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ ti subscribe sí channel wa, ẹ dákun ẹ dábọ̀, ẹ bẹ́ẹ̀ mo ń bẹ̀ yín. Ẹ wo ibi subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ẹ tẹ̀ ẹ́. Lágbọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ yẹn ni ire ayọ̀ á máa wọlé tọ̀yìn wá. Ọdún 2020 máa sọ̀yìn só wá sọ̀yìn sọ́mọ á sọ̀yìn sí àìkú baálé ọ̀rọ̀ àti ìfọkànbalẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ ti subscribe lágbọ́rọ̀ Ọlọ́run, gbogbo ohun tẹ́ ẹ ní tẹ́ ẹ kó wọ 2020, gbogbo ohun tó mí àtẹ̀yí tó mí tó jẹ́ dáradára nínú ayé yín lẹ́ ò kó wọ 2021 pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. Ẹ̀yin aráalé mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Mo dúpẹ́ fún lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń tì mí lẹ́yìn tẹ́ ò tì mí lójú torí pé gbogbo yín ni èjìká mi tẹ́ ò jẹ́ kí aṣọ ọrùn mi kó bọ́ lágbọ́rọ̀ Ọlọ́run ojú òní ti ẹ̀yin náà. Ẹ̀wọ̀ ẹ̀yin aráalé ẹ máa gbádùn mi, ẹ já súré dókè lọ́hùn ká lọ fi orin dára wa lára yá, mò ń bọ̀. Gbogbo ìgbà tí mo ń wọ mọ́tò mo ń bọ́lẹ̀ láyọ̀. Kì í ṣe gbogbo ènìyàn tó wọ mọ́tò ló ń délé wọn padà o. Àwa táwọn jáde nílé táwọn balẹ̀ lálàáfíà ẹ jẹ́ á dúpẹ́. Àwa tó Ọlọ́run ò gbà kíbi ó kọ́gùn sílé wa ẹ jẹ́ ká gbéga. Àìmọye ẹgbẹ́ wa tó ń bẹ ní mọ́ṣúárì. Àìkàìmọye ẹgbẹ́ wa tí wọ́n ti ra lé fún ní graveyard o. Ìwọ tọ́lọ́run dá sí tó ń yọ nínú ewu lójoojúmọ́ ó jẹ́ gbéga o. Àánú ni mo rí o, àánú ṣá lórí o. Mo ro àròjinlẹ̀ lórí ayé mi o. Ibi àánú bá yé mi dé o. Àròjinlẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Àrà Elédùmarè. Èmi náà ni ọmọ yín Ọlámídé. Mo sọ síwájú mo ní lónìí ètò tòní yàtọ̀ pátápátá nítorí pé èní gangan ni ọjọ́ tó kẹ́yìn ọdún 2020. Ọdún 2020 tí a bá ro gbogbo ohun tó ti ṣẹlẹ̀ pátápátá ní 2020. Bí ó ṣe dára fún ẹlòmíràn ní 2020, igbe àti ẹkún ló jẹ́ fún àwọn ẹlòmíràn ní 2020. Ṣé àwọn tí kòrónà ti pa ni àbí àwọn tí wọ́n bá ń sàsì lọ? Mi ò fi yọ̀wọ́ o, ṣùgbọ́n mo fi gbé orúkọ rẹ̀ ga ni. Lágbára Ọlọ́run àwọn tí wọ́n kú bá ń sàsì lọ wọn ò ní kú gbé. Ọlọ́run á jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó dáradára. Mi ò ní ohun púpọ̀ láti ṣe lórí ètò lónìí bí ó ṣe pé mo fẹ́ júbà bàbá tó dá mi sí, bàbá mi bàbá tó dá mi. Kábíyèsí ọba mi àtẹ́bí aró o. Kábíyèsí ọba mi arẹ̀ bí oṣù o. Mo ṣe bí ìwọ la ṣẹ̀dá ìwọ la mẹ̀dá gbanigbani lọ́jọ́ ogúnlé olùgbèjà ọmọ òrukàn. Àríìrù àlá èmi ni tí ń jẹ èmi ni alápá kábíkábí ògbénú wúndé aṣọlá o ògbénú adélébọ̀ ṣògo ọ̀rọ̀ gbénú ọmọ ènìyàn fọhùn bí agogo alápá kábíkábí àríìrù àlá èmi ni tí ń jẹ èmi ni dánilọ́lá kọjá ọjọ́ orí afúnilóye kọjá àwọn ẹ̀dá fúnilọ́lá dánilọ́lá gbanigbani múnimúni panipani kí lẹ ò lè ṣe ta lẹ ò jùlọ. Bàbá mi ẹnì kẹrin nínú náà lérú ó lọ síbẹ̀ ṣáájú Dáníẹ́lì àtàwọn èèyàn rẹ̀ ó lọ tẹ́lẹ̀ ẹbẹ̀ dè wọ́n. Ọba mi o Ọlọ́run mímọ́ mo ṣèbà rẹ mo ṣèbà kábíyèsí Olódùmarè ọba arúgbó ọjọ́
ẹ wò lónìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé inú mi dùn ayọ̀ mi kún. Ọ̀pọ̀ èèyàn ni ó gbàdúrà kóun rí ọjọ́ ti òní ṣùgbọ́n tí a ò fún ní àǹfààní. Kì í ṣe nípa mímọ̀ ṣe mi àbí bí mo ṣe dára tó àbí bí mo ṣe lẹ́wà tó, kì í ṣe nípa bí mo ti mọ Ọlọ́run kì tó, ṣùgbọ́n nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni mo ṣe wà láyé tí mo wà láàyè. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá tó jẹ́ wípé ẹ máa ń fi àsìkò sílẹ̀ láti wo ètò tí mo bá fi ránṣẹ́ sórí ẹ̀rọ ayélujára. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Lágbọ́rọ̀ Ọlọ́run, àlàáfíà yín kò ní di fìyàfìyà. Ẹ ṣeun, mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi tó jẹ́ wípé nígbà tí wọ́n bá wo ètò náà wọ́n máa ń pè mí àbí kí wọ́n fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi pé lágbájá mo gbádùn ètò rẹ àmọ́ bí báyìí ló kù sí. Mo dúpẹ́ lọ́wọ́ tẹ̀yin náà torí wípé àwọn àmọ̀ràn kéékèèké tẹ máa fi ránṣẹ́ sí mi ó nípa rere nínú ayé mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Kí n tó fi ètò sílẹ̀, kí n tó dágbére fún gbogbo ẹ̀yin aráalé, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá àti ìyá tó bí mi lọ́mọ. Ẹ mà ṣe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ olówó orí mi. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ fún àtìlẹ́yìn rẹ. Lágbára Ọlọ́run, ojú òní tí ẹ gbogbo ohun tó bá dáwọ́lé lá máa yọrí sí rere. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ tọ́lọ́run fi ta mí lọ́rẹ. Lágbára Ọlọ́run Lédùmarè, mi ò ní fojú sunkún ẹnikẹ́ni nínú yín àti gbogbo àwọn ọmọ tí wọ́n máa ń ràn mí lọ́wọ́, tí wọ́n máa ń tì mí lẹ́yìn nígbàkúgbà tí bá wà lórí ètò. Ẹ ṣeun, mo dúpẹ́. Lágbára Ọlọ́run, àwọn òbí yín ò ní fojú sunkún yín. Mo dúpẹ́ lọ́wọ́ ayàwòrán mi. Lágbára Ọlọ́run, ò ní ya wèrè, ò sì ní yàyàkuyà. Lágbára Ọlọ́run Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àbúrò mi pátápátá àti àwọn ẹ̀gbọ́n mi fún àtìlẹ́yìn wọn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi. Ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. Lágbára Ọlọ́run Elédùmarè. Mo dúpẹ́ lọ́wọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ mi àti gbogbo ẹbí rẹ̀ pátápátá fún àtìlẹ́yìn wọn. Lágbára Ọlọ́run, ẹ ò ní fojú sunkún ọmọ, ẹ ní mọ sàárì ọmọ, iná ọmọ ò ní jó yín. Lágbára Ọlọ́run Elédùmarè. Mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo ti gbé wá sórí ètò yìí láti bẹ̀rẹ̀ ètò yìí títí di wákàtí. Ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn mi. Lágbára Ọlọ́run, ojú òní ti ẹ̀yin náà. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ta ni mo tún fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá nítorí inú mi dùn mí tí ẹ mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀, mi mọ ibi tí mo máa parí rẹ̀ sí. Ẹ ṣeun, 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 ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀. Ẹ wò ó, kí a tó ṣínú ní dédé ṣíbí. Mo dúpẹ́, mo dúpẹ́, mo dúpẹ́. Ó tún di ọdún tí ń bọ̀, ó dọ̀sẹ̀ tó ń bọ̀. Lọ́jọ́ àlàmísì láago 7 sí aago 8 a ó pàdé láyọ̀ àti àlàáfíà. Ẹ wò ó, kí n tó lọ, àwọn mẹ́ta tí wọ́n bá kọ́kọ́ wo ètò yìí, ẹ jọ̀ọ́ ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí torí pé ẹ̀bùn pàtàkì wà fún yín. Ẹ pè 07031997952 lẹ́ẹ̀kan sí 07031997952 tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi lórí ẹ̀rọ WhatsApp. Ó dàbọ̀.